Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ènìyàn wa nílé ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ìròyìn tí a máa mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé náà ni pé a ó máa sọ̀rọ̀ tí a ó sì máa dárúkọ àwọn ìràwọ̀ òṣèré Yorùbá 12 tí wọ́n jẹ́ tọkọtaya tí ó sì jẹ́ pé nínú agbo òṣèré gan náà ni ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì ti wọ̀ tí ó sì jẹ́ pé bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o inú ilé ara wọn náà ni wọ́n wà báyìí tí wọ́n sì jẹ́ ọkọ rere àti aya rere sí ara wọn. Ẹ rọra bá mi fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ máa mẹ́nubà àwọn náà ni Tóyìn Abraham àti Kọ́láwọlé Àjẹyẹmí. Gẹ́gẹ́ gbogbo wa ṣe mọ̀ wípé Tóyìn Abraham ó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa tí ó sì jẹ́ obìnrin takuntakun nídìí iṣẹ́ rẹ̀ tí ó yàn láàyò. A bí ní ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún 1982 ní ìpínlẹ̀ Ẹdó tí ó sì dàgbà sí ìlú Ìbàdàn tí ó jẹ́ aya rere lọ́dẹ̀dẹ̀ òṣèrékùnrin ilẹ̀ wa tí a mọ̀ sí Kọ́láwọlé Àjẹyẹmí. Kọ́láwọlé Àjẹyẹmí a bí ní ọjọ́ 17 oṣù kínní ọdún 1979 sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́ tí ó sì jẹ́ pé òun gan náà jẹ́ onírẹ̀lẹ̀ àti ọkọ rere sí aya rẹ̀ kódà tí ó tiẹ̀ tún jẹ́ wípé ó mọ ìkẹ́ aya ṣe gan ni o. Ṣùgbọ́n nínú agbo òṣèré òun náà ni ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì ti bẹ̀rẹ̀ kódà tí ó jẹ́ pé àwọn ènìyàn gò tiẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ ìfẹ́ wà láàrin àwọn méjèèjì ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ tí àwọn méjèèjì ti bẹ̀rẹ̀ ìfẹ́ wọn òun náà ni àwọn ènìyàn tó mọ̀ wípé ọ̀rọ̀ ìfẹ́ wà láàrin àwọn méjèèjì o tí wọ́n tiẹ̀ sì padà fi hàn síta látàrí ìgbéyàwó tí wọ́n ṣe ní ọdún 2019 tí ó sì jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìgbéyàwó yìí òun náà ni Ọlọ́run fi ọmọkùnrin làǹtìlanti ta àwọn méjèèjì lọ́rẹ kódà tí ó jẹ́ wípé ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì yìí o níṣe ni ọ̀rọ̀ ìfẹ́ wọn dàbí ìfẹ́ ẹlẹ́yẹlé tí ó jẹ́ wípé níṣe ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú tí wọ́n sì máa fi hàn síta tí àwọn olólùfẹ́ wọn sì fẹ́ràn wọn gidigidi. Ẹlòmíràn tí máa tún máa dárúkọ àwọn tí máa tún máa mẹ́nubà àwọn náà ni Saheed Balogun àti Fathia Balogun. Gẹ́gẹ́ gbogbo wa ṣe mọ̀ wípé Saheed Balogun òun náà jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ Yorùbá tí ó sì jẹ́ ọkùnrin takuntakun. A bí ní ọjọ́ 5 oṣù kejì ọdún 1967 ní ìpínlẹ̀ Èkó tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn adarí eré tí àwọn olóyìnbó ń pè ní director kódà tí ó tún jẹ́ ọ̀kan lára àwọn agbéléjáde tí àwọn olóyìnbó ń pè ní producer. Ìyàwó rẹ̀ tí a mọ̀ sí Fathia Balogun òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilẹ̀ wa tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn arẹwà obìnrin takuntakun tí ó mọ ìkẹ́ ọkọ ṣe o. A bí ní ọjọ́ 5 oṣù kejì ọdún 1969 ní ìpínlẹ̀ Èkó ní ìlú Ìkẹjà tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa. Ṣùgbọ́n bí gbogbo wa ṣe mọ̀ wípé àwọn méjèèjì tí à ń sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ òṣèré ilẹ̀ Yorùbá tí gbogbo wa mọ̀ dáadáa bí ẹni mọ òwò tí ó sì jẹ́ wípé ibi ṣíṣe eré papọ̀ òun náà ni ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì ti wọ̀ o tí gẹ́gẹ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ láàrin àwọn méjèèjì kódà tí wọ́n tún ṣe ìgbéyàwó tí Ọlọ́run sì yọ̀ǹda ọmọ fún àwọn méjèèjì o. Ṣùgbọ́n lẹ́yìn ọdún díẹ̀ òun náà ni aáwọ̀ bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì o tí oníkálukú wọn sì lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n bí ó ṣe jẹ́ wípé oníkálukú wọn ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ níṣe ni wọ́n tún nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n sì fún ara wọn ní ọ̀wọ̀ tí ó sì jẹ́ wípé oníkálukú wọn gbajúmọ̀ iṣẹ́ tí Elédùmarè tí ó gbélé wọn lọ́wọ́. Ẹlòmíràn tí máa tún máa dárúkọ òun náà ni Lateef Adédìméjì àti Mọ́bímpé Oyèbádé. Gẹ́gẹ́ gbogbo wa ṣe mọ̀ wípé Lateef Adédìméjì ó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèrékùnrin ilẹ̀ wa tí a tiẹ̀ tún mọ̀ sí bàbá ìbẹ́ta tí ó sì jẹ́ ọkùnrin takuntakun àti ọkùnrin alálùbáríkà tí ó mọ ìkẹ́ aya ṣe. A bí ní ọjọ́ 1 oṣù kejì ọdún 1986 ní ìpínlẹ̀ Èkó tí ó sì jẹ́ pé ọmọ bíbí ìlú Abẹ́òkúta òun náà ni ó ń ṣe.
ìyàwó rẹ̀ tí a mọ̀ sí Mobímpé Oyèbándé òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilẹ̀ wa tí a tún mọ̀ sí ìyá ìbẹta. A bí ní ọjọ́ 23 oṣù kẹta ọdún 1994 ní ìpínlẹ̀ Èkìtì, tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa tí a mọ̀ bí ẹni mọ owó. Ṣùgbọ́n kí ó tó di wípé àwọn méjèèjì ṣe ìgbéyàwó, ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì níṣe ni ó bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti ń ṣe eré papọ̀. Àwọn ènìyàn tiẹ̀ sì ń fura sí wọn nígbà náà wípé níṣe ni ọ̀rọ̀ ìfẹ́ wà láàrin àwọn méjèèjì o. Ṣùgbọ́n lẹ́yìn awuyewuye yìí o tí àwọn ènìyàn sọ káàkiri, òun náà ni Mobímpé bá jáde síta láti sọ̀rọ̀ síta fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé tí ó sì kọ̀ jálẹ̀ wípé kò sí ohun tí ó ń jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n lẹ́yìn ọdún díẹ̀ yẹn ní ọdún 2021 òun náà ni ẹ̀kọ́ ni ó mọ̀ fi ojú múmu hàn síta o tí ìròyìn sì gbé jáde, kódà tí ó jẹ́ wípé ìgbéyàwó tí àwọn méjèèjì ṣe gan-an tí ó jẹ́ pé ó jẹ́ ọ̀kan lára àwọn ìgbéyàwó tí ó ta lẹ́nu tí ó sì dára jù nínú ìgbéyàwó tí a ti ń rí. Ẹlòmíràn tí tún máa mẹ́nubà àwọn náà ni Adéníyì Johnson àti Ṣèyí Ẹdùn. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Adéníyì Johnson ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèrékùnrin ilẹ̀ Yorùbá tí a tún mọ̀ sí bàbá ìbejì. A bí ní ọjọ́ 27 oṣù kejì ọdún 1978 ní ìpínlẹ̀ Èkó, sì jẹ́ ọkọ rere sí Ṣèyí Ẹdùn. Sì jẹ́ wípé ìyàwó rẹ̀ tí à ń sọ̀rọ̀ yìí o, ìyẹn Ṣèyí Ẹdùn, òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin àti arẹwà obìnrin nínú agbo òṣèré. A bí ní ọjọ́ 4 oṣù kẹfà ọdún 1988 ní ìpínlẹ̀ Èkó, tí ó sì jẹ́ ọmọ bíbí Ìwó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ṣùgbọ́n kí ó tó di wípé àwọn méjèèjì tí ó tó di pé wọ́n ṣe ìgbéyàwó, ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì ó bẹ̀rẹ̀ láti ibi ìbánisọ̀rọ̀ nínú agbo òṣèré yẹn tí àwọn olóyìnbó ń pè ní conversation, tí àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní bá ara wọn sọ̀rọ̀ o. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì tí à ń sọ̀rọ̀ yìí níṣe ni àwọn ènìyàn mọ̀ tiẹ̀ lọ mọ́ ohun tí ó ṣẹlẹ̀ láàrin Tóyìn Abraham àti Adéníyì Johnson o, tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ káàkiri tí wọ́n sì ń lọ mọ́ Ṣèyí Ẹdùn lẹ́sẹ̀ wípé níṣe ni ó lọ́wọ́ sí ohun tí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, Tóyìn Abraham àti Adéníyì Johnson o. Ṣùgbọ́n bí ó ti jẹ́ wípé àwọn ènìyàn tiẹ̀ ń sọ káàkiri o, níṣe ni ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì níṣe ni ó tiẹ̀ tún gbóná sí tí àwọn méjèèjì sì padà ṣe ìgbéyàwó ní ọdún 2018. Lẹ́yìn ìgbà tí àwọn méjèèjì ṣe ìgbéyàwó níṣe ni wọ́n ní ìdádúró díẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti ọ̀pọ̀lọpọ̀ ìdádúró, òun náà ni Ọlọ́run fi ìbejì ni Ọlọ́run fi ta àwọn méjèèjì lọ́rẹ, tí inú àwọn méjèèjì tí inú wọn sì dùn, tí ó sì jẹ́ pé àwọn olólùfẹ́ wọn níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kí wọn kú oríire ayọ̀ ọmọ tí Ọlọ́run yọ̀ǹda fún àwọn méjèèjì. Ẹlòmíràn tí tún máa mẹ́nubà àwọn náà ni Afeez Ọwọ́ àti Mide Martins. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Mide Martins òun náà jẹ́ ọ̀kan lára àwọn arẹwà òṣèré ilẹ̀ Yorùbá tí ó sì jẹ́ ọmọ bíbí inú olóògbé Fúnmi Martins, tí ó sì jẹ́ wípé jẹ́ obìnrin takuntakun tí àwọn ènìyàn fẹ́ràn lọ́tùn lósì, tí ó sì jẹ́ pé àwọn ènìyàn níṣe ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ lọ́tùn lósì o, tí àwọn ènìyàn tiẹ̀ gbà tiẹ̀ gan-an. A bí Mide Martins ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún 1979 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ìlú Ìbàdàn, tí ó sì jẹ́ aya rere sí ọkọ rẹ̀, ìyẹn Afeez Ọwọ́, tí gbogbo àwọn ènìyàn tún mọ̀ sí Afeez Abiodun. Afeez Abiodun òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrékùnrin ilẹ̀ wa tí ó wá láti ìlú Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn òṣèré wa. Kódà kò tiẹ̀ tún tán síbẹ̀, ó tún jẹ́ ọ̀kan lára àwọn agbéréjáde tí àwọn olóyìnbó ń pè ní producer, tí ó sì tún jẹ́ ọ̀kan lára àwọn adarí eré. Ṣùgbọ́n kí ó tó di wípé àwọn méjèèjì, kí ó tó di wípé ọ̀rọ̀ ìfẹ́ wọn ó dé ibi ìgbéyàwó, àwọn méjèèjì wọ́n jẹ́ òṣèré nínú agbo òṣèré. Ṣùgbọ́n Afeez Ọwọ́, ìyẹn Afeez Abiodun, ó máa ń gba
òṣèrébìnrin wa tí a mọ̀ sí Mide Martins ó máa ń gbà nímọ̀ràn látàrí ìmọ̀ràn tí Afeez Ọwọ́ tí ó máa ń gba Mide Martins tí ó sì máa ń fi ń ṣe role model rẹ̀. Òun náà ni ọ̀rọ̀ ìfẹ́ bá wọ àárín àwọn méjèèjì o, tí wọ́n sì ṣe ìgbéyàwó ní ọdún 2004 tí Ọlọ́run sì yọ̀ǹda ọmọ fún àwọn méjèèjì tí wọ́n sì jẹ́ olólùfẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú. Ṣùgbọ́n lẹ́yìn ọdún díẹ̀ òun náà ni aáwọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé ahọ́n àti ẹnu wọn ń jà. Ṣùgbọ́n àwọn méjèèjì níṣe ni wọ́n tún padà yanjú ọ̀rọ̀ aáwọ̀ tí ó wà láàrin àwọn méjèèjì tí wọ́n sì ń bá eré ìfẹ́ wọn lọ. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Òkìkí Afọláyan àti Bímbọ́ Ògúnnọ́wọ̀. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Bímbọ́ Ògúnnọ́wọ̀ òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ Yorùbá, a bí ní ọjọ́ kejì oṣù kejì ọdún 1984 tí ó jẹ́ arẹwà obìnrin tí ó sì mọ ìkẹ́ ọkọ ṣe, tí ó sì jẹ́ wípé ọkọ rẹ̀ tí à ń sọ̀rọ̀ yìí òun náà jẹ́ ọ̀kan lára àwọn adarí eré nínú agbo òṣèré tí gbogbo àwọn olóyìnbó ń pè ní dàrẹ́kítọ̀. A bí ní ọjọ́ oṣù kejì ọdún 1980 tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn adarí eré gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀. Nínú agbo òṣèré òun náà ni gẹ́gẹ́mọ̀ ti ṣe gẹ́gẹ́ láàrin àwọn méjèèjì o, tí ó sì jẹ́ pé ọ̀pọ̀ eré tí Bímbọ́ Ògúnnọ́wọ̀ tí ó ti farahàn òun náà ni ọkọ rẹ̀ tí a mọ̀ sí Òkìkí Afọláyan darí o. Ṣùgbọ́n ní oṣù kẹwàá ọdún 2018 òun náà ni wọ́n mọ̀ fi ìdí ìfẹ́ wọn múlẹ̀ o, tí wọ́n sì ṣe ìgbéyàwó alárinrin. Ẹlòmíràn tí máa tún máa dárúkọ àwọn náà ni Esther Kalẹ̀jayé àti Afeez Ẹniọlá. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Esther Kalẹ̀jayé òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilẹ̀ wa tí a tún mọ̀ sí ọmọ jìbìtì, àbí ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1986 ní ìpínlẹ̀ Èkó, tí ó sì jẹ́ aya lálùbáríkà sí ọkọ rẹ̀ tí a mọ̀ sí Afeez Ẹniọlá, tí a bí ní ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún 1975 ní ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n tí ó jẹ́ pé ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì ó bẹ̀rẹ̀ láti inú agbo òṣèré, tí ó sì jẹ́ wípé nígbà tí àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìfẹ́, níṣe ni ọ̀rọ̀ ìfẹ́ wọn ó wọ̀ o, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fẹ́ ara wọn kí ó tó di wípé wọ́n fi ìdí ìfẹ́ wọn múlẹ̀ tí wọ́n sì ṣe ìgbéyàwó tí Ọlọ́run sì yọ̀ǹda ọmọ fún àwọn méjèèjì. Ẹlòmíràn tí máa tún máa dárúkọ òun náà ni Dámilọ́lá Ọlátúnjí àti Bùkọ́lá Àrùgbá. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Dámilọ́lá Ọlátúnjí òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrékùnrin ilẹ̀ wa tí ó sì jẹ́ arẹwà ọkùnrin tí ó jẹ́ ọkùnrin takuntakun. A bí ní ọjọ́ kejì oṣù kejì ọdún 1980 ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó sì jẹ́ wípé ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ tí a mọ̀ sí Bùkọ́lá Àrùgbá òun náà jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara. A bí ní ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún 1988 tí Ọlọ́run sì fi ọ̀rọ̀ ìfẹ́ sí àwọn méjèèjì láàrin, tí wọ́n sì ṣe ìgbéyàwó tí Ọlọ́run sì yọ̀ǹda ìbejì fún àwọn méjèèjì. Ṣùgbọ́n lẹ́yìn ọdún díẹ̀ tí àwọn méjèèjì mà ti ń bá eré ìfẹ́ wọn lọ, tí wọ́n ti ṣe ìgbéyàwó, òun náà ni aáwọ̀ ni ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì o, tí Bùkọ́lá Àrùgbá sì jáde síta ní ọdún 2023 láti sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀, tí ó sì fi hàn gbangba síta wípé òun àti ọkọ òun ti pínyà. Nígbà tí Bùkọ́lá Àrùgbá sọ ọ̀rọ̀ yìí jáde síta fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀, níṣe ni ọ̀rọ̀ yìí bá àwọn olólùfẹ́ rẹ̀ lójijì o, tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní kọ ha. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ yìí ò níṣe ni àwọn méjèèjì ọ̀rá ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ o, tí oníkálukú wọn sì bá tirẹ̀ lọ, tí wọ́n sì gbájúmọ́ iṣẹ́ tí Elédùmarè gbélé wọn lọ́wọ́. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà àwọn náà ni Fausat Balógun tí a mọ̀ sí Madam Sajẹ àti Rafiu Balógun. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Madam Sajẹ tí ò lọ́gàá tí a mọ̀ sí Fausat Balógun náà jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ wa. A bí wọn ní ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 1959 ní ìpínlẹ̀ Kwara, tí wọ́n sì jẹ́ ọ̀kan lára àwọn
onírẹ̀lẹ̀ tí gbogbo àwọn ènìyàn gba tiẹ̀ tí wọ́n sì tún máa ń fún ní ìrẹ̀lẹ̀ gan nínú agbo òṣèré. Ó sì jẹ́ wípé ọkọ wọn náà òun náà jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèrékùnrin ilẹ̀ wa, tí ó sì jẹ́ wípé kí ó tó di wípé àwọn méjèèjì ṣe ìgbéyàwó, níṣe ni ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì níṣe ni ó bẹ̀rẹ̀ láti inú agbo òṣèré tí àwọn méjèèjì tí wọ́n sì fẹ́ràn ara wọn dénúdénú. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà tí máa tún máa gbé sí wa létí, òun náà ni Ṣẹ́gun Ògúngbè àti Ọmọ́wùmí Àjíbóyè. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Ọmọ́wùmí Àjíbóyè òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa, a bí ní ọjọ́ 7 oṣù kẹrin ọdún 1986, tí ó sì jẹ́ pé ọkọ rẹ̀ tẹ́lẹ̀ tí a mọ̀ sí Ṣẹ́gun Ògúngbè òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrékùnrin ilẹ̀ wa, tí ó sì tún jẹ́ ọ̀kan lára àwọn adarí eré tí àwọn méjèèjì tí wọ́n sì bí ọmọ fún ara wọn. Ṣùgbọ́n ní ọdún 2023 òun náà ni wọ́n túká sí Ọmọ́wùmí Àjíbóyè sì jáde sọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára látàrí tí ó wà láàrin wọn, tí ó sì sọ síta fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé àwọn ò tiẹ̀ fìgbà kan ṣe ìgbéyàwó, kódà àwọn ò tiẹ̀ ṣe ìgbéyàwó rárá. Ọlọ́run kan sọ wípé àwọn méjèèjì máa bí ọmọ fún ara àwọn ni. Ẹlòmíràn tí máa tún máa mẹ́nubà òun náà ni Òjó Pàgógó àti Mojí Àfọláyàn. Razak Ọláyíwọlá tí a mọ̀ sí Òjó Pàgógó òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrékùnrin ilẹ̀ wa, a bí ní 30 oṣù kẹsàn-án ọdún 1964, tí ìyàwó rẹ̀ tí a mọ̀ sí Mojí Àfọláyàn náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilẹ̀ wa, tí ó sì jẹ́ pé nínú agbo òṣèré òun náà ni àwọn méjèèjì ti ríra wọn, tí ọ̀rọ̀ ìfẹ́ wọn tí ó sì wọ̀, tí wọ́n sì ṣe ìgbéyàwó, tí Ọlọ́run sì yọ̀ǹda ọmọ fún àwọn méjèèjì. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìgbéyàwó tán, òun náà ni ìyàwó rẹ̀ òun náà ni ó ráyẹ́rá nínú agbo òṣèré, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó tún máa ń farahàn nínú eré. Ó mà ní rí jù báyìí lọ lónìí ẹ̀yin olólùfẹ́ wa nílé